mọ provision tó lọ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan ẹni tí ò lérò rárá tó ò tiẹ̀ ronú sí ó lè di nǹkan tó bá di nǹkan gbà náà tí ojú òní tí èèyàn tó bá ṣàìdá fún nínú ẹ̀yìn tẹ̀yìn ṣe káàkiri nísìnyí nínú àwọn tó ṣe kánsẹ́lọ̀ wa ń bì ẹlòmíì wà tó yẹ pé mi ò tiẹ̀ rí ní pọ́lítíìsì wọ́n ti kánsẹ́lọ̀ lọ́nà ìlú ìsúnmọ́ ìsọ̀ from there fẹ́ẹ̀ dey pick list ẹ̀ kó lè máa di ọlọ́run nìkan ló tó èèyàn gbọ́dọ̀ ṣe aburú anybody or kéèyàn underrate even ọmọ tó bínú gan you can't underrate him or her he can be the person that liberate the whole family so ẹ̀yin wọ́n ti kásá ìdá fúnra wa. ẹ ṣé gan sà nípa ọ̀rọ̀ Yorùbá nation tí ẹ bá ní àǹfààní láti lè bá bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n sà nípa Yorùbá nation. At this moment a lè bá bàbá wa síwájú sọ̀rọ̀ Yorùbá nation because nígbà tó sọ Fáwọ́lọ́wọ́ ń gbà kan pé Africa must unite Africa must unite that was the slogan then ẹ méjì pé sọ ìwọ ń pọ̀ but I want to tell you mind táwọn mindset tí àwọn Awólọ́wọ̀ ní nígbà yẹn ni pé they want to rule the whole Africa perhaps if they cannot rule the whole Africa they can rule the Nigeria as a whole so ẹni tó ní mindset yẹn ni a máa tọrọ pé Yorùbá nation and ní sáfẹ́ pé ìlú mọ́ lórí ìlú and ẹni tó yẹ pé is capable of ruling the whole Nigeria tó dẹ̀ yẹ kó ló wà lórí síìtì yẹn and tó dẹ̀ tó ronú pé tó bá lè rí sẹ́kọ́ńtà àwọn àsọ̀dábẹ̀ wà tọrẹ ni ẹ wá sọ pé Yorùbá nation àwa náà I was part of the people tó believe lórí Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ in fact I was one of the campaign one àwọn tó lead the campaign yẹn tẹ́lẹ̀ when I was also a junior person or whatever or civil liberty organization or civil human rights so I was used to that but what we nígbà tán deprive Yorùbá from not having to be one of the to be the president gbẹ̀yìn náà jà fún but nígbà tí Yorùbá wá jẹ́ president nísìnyí báwo la ṣe máa sọ pé we want to rule the whole Nigeria say ẹjọ́ wá jẹ́ say if possible the whole Africa so if you are a manager a multinational company wàá sọ pé MD of multinational company is it no different from MD from Nigerian enterprises so you can't talk of Nigerian nation now you talk of ruling the whole world that is what is called power so tó wá jẹ́ pé wọ́n deny wa pé wọ́n fẹ́ fún Yorùbá kí Ọbásanjọ́ ti ṣe tí ó ti lọ gbogbo ẹgbẹ́ nígbà àtúwájú débẹ̀ kò ní gbàdúrà fún yẹn bí pé èèyàn ìfàsẹ́yìn ni ìyẹn á jẹ́ fún wa lẹ́tọ́ wáyé pọ́n deny Yorùbá ni ẹ mọ̀ pé Haúsá Yorùbá tẹ̀ nígbà tí mánu tó ṣe pé òun ló tún dàbí pé ó kọ́ sáàrin wọn dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so at this time ẹ bá ń sọ yẹn bí pé èèyàn ò tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ àbí a kàn máa rò pé oh this man what is this saying so we can't even mention that now what we mention is that as far as you should go for second time.